lẹ́kùn tì oníkèrè fẹ́ kàn kéré Adùnní aláwọ̀ fún báyìí ní ti pápá yẹn. Ìfẹ́ mo ti ń lọ o mi ò gbọ́dọ̀ late a ní board meeting láàárọ̀ yìí by 8:30 mo ti fẹ́ máa lọ. At least o dẹ̀ dúró kó jẹun náà. Ìfẹ́ I have to go now abeg ṣé o rántí pé mo sọ fún ẹ lálẹ́ àná pé a ní board meeting láàárọ̀ yìí ìwọ náà dé mọ̀rọ̀ ọ̀gá mi ó wà temperamental orí ẹ̀ máa ń yí ń gbà mí mi ò fẹ́ wàhálà ẹ̀ léni rárá. Okay, mo understand. Then since tó sọ pé o máa yà sọ́jà tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ ẹ̀yin lè gbé mọ́tò jáde ní tiyín so wàá lè lọ drop Adùnní sí school and then a tún easy fún ẹ láti lọ sí ọjà nírọ̀lẹ́ èmi á wọ káàpù lọ sí ibi iṣẹ́ ń tèmi. So dẹ̀ sure pé kò ní wá stressful fún ẹ báyìí. I will be fine there so take care kẹ̀dẹ̀ sí jẹ́jẹ́ lójú ọ̀nà drive safely. All right. Love you. Love you more. My baby, what will you say to daddy? Daddy ó dàbọ̀. Ìwọ ló ń pọ́n Sílífà lé. Mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé lórí ibú ni Sílífà. Mọ̀nsúrà ń pè ọ́ padà. Ọ̀gá mi ti ń bọ̀. Ejide. Ọ̀gá. Báwo ni? Ṣé o ti parí iṣẹ́ tó ń ṣe? Rárá sà, mo sì fẹ́ fọ tọ́lẹ̀tì. It's okay, kò ṣe. Ìyàwó mi sì ń sùn nílé because ó sunkún mọ́jú ni. Èèyà àánú madam sì ṣe mí. Ṣó mọ̀ pé tí n bá lọ tán ìwà àti ẹnìkan ló máa kú nílé so jọ̀ọ́ torí Ọlọ́run má bá mi ṣọ́ ṣùgbọ́n má bá mi chẹ́ẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ni sà. Tó bá jí tó dẹ̀ ṣe continue ẹkún tó ń sùn jọ̀ọ́ tètè pè mí kó jẹ́ kí n mọ̀. Okay ọ̀gá, gbogbo tó bá ṣẹlẹ̀ máa pè yín máa sọ fún yín. It's alright. Take care. Ìyá ọ̀gá náìzó tó bá já àwọn ọkùnrin míì ni a ti fẹ́ lómi lóyún ta wọ́n dẹ̀ sì nífẹ̀ẹ́ ìyàwó wọn ìdá àwọn lóyún àbí wọn lóyún Ọlọ́run jọ̀ọ́ tètè bá mi dá ìyàwó ọ̀gá mi lóhùn. Kò kọjú sí rí ẹ o. Mo ti gbọ́ mà but ẹ̀yin náà ẹ má pẹ̀kẹ́ tó wá gbé mi o. Ṣé bí ó sì di aago 5 náà màá wá gbé ẹ kó tó di pé mo lọ sọ́jà. That is why tí dáàdì ò ṣe gbé mọ́tò lọ síbi iṣẹ́. Thanks to daddy. Come in. Ẹ sà, àwọn board ready for meeting sà. Ìwọ lè lọ bẹ̀rẹ̀ meeting pẹ̀lú wọn. Mo máa join yín later tí n bá parí nǹkan tí mo ń ṣe. Then má gbàgbé kó o brief wọn lórí name project. Talk to them kó dẹ̀ get everybody ready láti ṣiṣẹ́. And ìwọ gẹ́gẹ́ bí project manager ṣó mọ̀ ìwọ gangan ni main focus of the project. So o lè select kan lára àwọn bodies tẹ́jọ máa ṣiṣẹ́ papọ̀. Ó ti yé mi sà. Good morning ladies and gentlemen. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, a ní a very huge project níwájú wa láti execute. And bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀gá ń ṣiṣẹ́ takuntakun lórí bá ṣe máa execute project yẹn tí ó dẹ̀ ní sí wàhálà. And as the project manager, mo máa pick Mr. Ṣèyí láti jẹ́ project supervisor. And I believe we are going to come up with an excellent result. So mo gbàdúrà pé lágbára Ọlọ́run a ò ní rí wàhálà lẹ́nu iṣẹ́ o. Ẹ ṣé gan. Ọ̀rẹ́, mo kí ẹ kú iṣẹ́. You are doing a very good job. Mo envy ẹ o. Gbogbo wa là ń ṣiṣẹ́ takuntakun ní company yìí. Ìdàgbàsókè náà ni gbogbo wa dẹ̀ ń wá. So we all deserve an accolade. That's true. So
ìyàwó ẹ̀ ń kọ́? That your beautiful wife àti ọmọ ẹ̀ náà Àdùnní, ṣé àlàáfíà náà wà? Yeah, we are fine, thank you. Ó ṣe gan. Kẹ́yìn náà dẹ̀ ṣe kíá. Ẹ wáyàwó fẹ́. I'm working on it. Ó ṣe gan rẹ̀. Ìwọ wàá gbọ́ látọ̀dọ̀ mi láìpẹ́. Project manager tó fẹ́ ṣe yẹn láàrin mi àti ẹ jẹ́ ká jọ máa wò bọ̀. Bó ṣe fẹ́ manage project yẹn á ṣojú èmi àti ẹ. Inú sì à ń lọ mi. Ó dàbí pé ibi tí ó ti fẹ́ máa pa mí o. Àti ẹ̀sìn mọ́ táwọn eléyìí ń ṣe látàárọ̀. Tán kọ̀ tán ṣe tán. Mo rẹ́ni kejì. Bọ́ àyín o. Bá mi, ẹ pè mí. Ń pè ọ́. Ìkejì rẹ mò ń pè. Ẹlẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Ń dákun, oúnjẹ tẹ́ ń ṣe látàárọ̀. Tó ṣe tán ni. Àbí nígbò ni ó tó jiná. Àkókò mọ̀ bóúnjẹ àárọ̀ lẹ́ ń ṣe ni àbóúnjẹ ọ̀sán. Bá mi, oúnjẹ wo lẹ́ ń dúró dè? Mà dáná oúnjẹ kankan. Kí ló wí? Dákun, ń tọ́ sọ̀hún. Tuntun sọ dáadáa kó yé mi, ìgbọ́n tó wí. Mo ní àdánù oúnjẹ kankan. Ẹ gbà mí. Ọmọ tuntun sọ. Dákun, owó tí ìyá rẹ gbà lọ́wọ́ mi lálẹ́ àná ńkọ́? Ṣé kò dẹ̀ ṣòwò yẹn ni màmí lọ fi dájọ́? Ìyá rẹ gbó lọ́wọ́ mi. Lówó tó yẹ kó fi dáná ká jẹ́nu ilé. Ó lọ fi dájọ́. Olódùmarè o. Dákun, kí n wọ́ wá jẹ? Ráìsì àtàtà tó kù lálẹ́ àná. Ajá mọmọ tiẹ̀ fún lọ́mú. Ó mọmọdọ́mọ náà kú mọ́. Ó ti yé mi. Ìyá rẹ fún wọn lóúnjẹ. Àbí ó wá fọmọ ọlọ́mọ síbí ní àyín. Kò fún mi lóúnjẹ. Tí ìbá ṣe pé mọmọ yẹn tó sùn ìyá rẹ ni, ìbá lọ́mọ àlè ni. Bá mi, màmí ò kí ń ṣọmọ àlè o. Dájúdájú ọmọ àlè ni wọ́n náà. Gbogbo yín pátánù lè ọmọ àlè ni. Kí ni gan-an dẹ̀ máa pín ọmọ àlè níbi ṣọmọ àlè wọn dẹ̀ máa pẹ́ ọmọ àlè. Madam, mo fẹ́ rí yín fọ́rọ̀ kan ni mà. Èjìdé, wọlé. Èjìdé, báwo ni? Madam, ẹ káàárọ̀ mà. Káàárọ̀. Madam, ẹ̀ẹ́dẹ̀ jọ mà, ẹ má fẹ́ kún ṣera yín léṣe mà. Ọlọ́run á gbàdúrà yín láìpẹ́ láì jìnnà. Èjìdé, nígbà wo? Kí ni nǹkan náà tó ní kí n ṣe? Tí mi ò tíì ṣe Èjìdé. Wọ́n ní ká ra odidi màálùú. A rà á. Wọ́n ní ká ra ewúrẹ́. A rà á. A ti ná ọ̀pọ̀lọpọ̀ owó. Nítorí kí n lè bá a lóyún yìí náà ni. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbìyànjú wa fódìdí ọdún 9, pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí títí dìsìn. Èjìdé, kí ni mo ṣe fọ́lọ́run gan-an tó fi ń fìyà jẹ mí? Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mà. Ẹ jẹ́ á túbọ̀ máa gbàdúrà sọ́lọ́run. Dá mi lójú wípé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á gbàdúrà tàwa náà. Ṣó wá dìgbà tọkọ mi bá tó lé mi kúrò nílé tó wá fẹ́yàwó mi ni? Ọlọ́run ò ní jẹ́. Mo mọ̀ ọ̀gá mi dáadáa, wọ́n nífẹ̀ẹ́ yín dínúdínú. Àwọn gan-an sọ wípé kí n bá àwọn mójútó yín, kí n dẹ̀ rí dájú pé ẹ ronú rárá. Mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi, but ọkùnrin ò ní sùúrù tó gbogbo yẹn. Bó pẹ́ bóyá tí mo bá kọ̀ tí mi ò bímọ fún un, kò sígbà tí ò ní padà fẹ́yàwó mi. Kí lẹ wá sọ fún ọ? Èmi mà ti sọ fún wọn pé ti fowó dájọ́. Mo gbé o, ọ sì ń rẹ́rìn. Òpònú afọ́fun gbé mu mọ̀ níwọ̀ ọmọ yìí. Ńgbà bá rẹ béèrè ọ̀lọ́ rẹ tó sì mọ tó sọ. Ṣé bó sì gbẹnu rẹ dákẹ́? Màámi, ṣé mo wá parọ́ ni? Kó kúkú parọ́ gan wá dáa. Ju ọ̀rọ̀ rádaràda tó lọ sọ tó lè lé mi kó ń di ẹrù mi lọ. Ṣé yẹ kí n máa kí mi pé mo ṣe ẹtún bú mi? Dákun, ọ̀rọ̀ wúríwò gan lọ sọ tí mo yìn ọ́. Nígbà tí dádì pé yín lọ́mọ àlè, mo dẹ̀ sọ fún wọn pé kì í ṣe ọmọ àlè o. Àyín, bàbá rẹ pè mí ìyàwó rẹ lọ́mọ àlè. Ó dáa náà, kò sí wàhálà, wọn ó padà wá bá mi nínú ilé. Who is coming to pick you? Your daddy or your mommy? It's my mom. Me too.
It's my mom that will come and pick me. Your mom is here to pick you. Ọ̀gbẹ́ni ṣó ní lọlé ni àwọn fámílì ẹ̀ ń dúró díẹ̀ ńlé o. mo jẹ́ ti ṣe tán mo kàn fẹ́ shut down system ní kí n máa lọlé. ó ṣé ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ náà ó dàárọ̀ nìyẹn, a máa pàdé lọ́la. Ìfẹ́. Hello Ìfẹ́. Ayọ̀mí, báwo ni? A ti wà lọ́nà ilé báyìí, mo ṣẹ̀ṣẹ̀ wá pick Àdùnní. And guess what? Kí ló ṣẹlẹ̀? Class teacher Àdùnní fẹjọ́ ẹ̀sùn mi. Ó ní kò fojú sí ẹ̀kọ́ ẹ̀ rárá. Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Àdùnní ò dá mi lóhùn o. It's alright. Màá bá sọ̀rọ̀ tí n bá délé. Bóyá ń sọ fún ẹ pé òun nídìí nǹkan kan ni tó dá lóhùn. So tí n bá délé, a máa yanjú gbogbo ẹ̀. Okay o. Love you too. Tó bá ṣàfẹ́ bí mi sọ̀rọ̀. At least wàá ṣàbádàdẹ̀ sọ̀rọ̀. Mi ò jádùn ní ibi tí ó ti wà. Àwọn ọmọ yìí tí kò sì mọ̀. Ojú mi ò rí. So ti school dé ni? Alright. Bá mi sọ fún pé mi náà miss ẹ. Tó bá di weekend, màá try kí n wá s'Abuja. Mo kàn ní kí n pè ẹ́ ní kí n tó délé. Kò pẹ́ tí mo kúrò lọ́fíìsì. So màá bá ẹ sọ̀rọ̀ later. Àdùnní o, ọkàn wa gbọ́gbọ́ wá. Oṣù kan oṣù méjì tí kò jáde àwọn àgbàlagbà sọ. sí nǹkan tẹ̀ sá ń sọ báyìí ni pé kò sówó gbogbo owó oṣù tó kọjá lẹ ti ná tán. Màámi, èló gan ni sálárì tá à ń sọ̀rọ̀ nípa èyí? Tẹ́ ń béèrè bóyá mo ti ná tàbí mi ò tí ì ná tán. Ṣé ẹ ti gbàgbé pé mo ní fámìlì ni? ń gbọ́ wá lẹ́bí ńkọ́ ṣe bí ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ ibo ní kó wo tiẹ̀ sí. Màámi, ìgbà wo gan-an là ní yé sọ̀rọ̀ yìí mọ́? Èmi àti ìyàwó mi a jọ ń fọwọ́sowọ́pọ̀, à ń sanwó fún yín lóṣooṣù gẹ́gẹ́ bí àdéhùn wa. Èwo tún wá lélẹ̀ tẹ́tún lọ ń béèrè pé kí ni ìyàwó mi ń ṣe pẹ̀lú owó oṣù tó ń gbà. Ẹ wo màámi, ilẹ̀ ti ṣú, mo ti ń sùn gan kí kọ̀yìn tó wọlé. Màá bá yín sọ̀rọ̀ lọ́la, ṣé gbọ́? Ó dàárọ̀. Àbáyọ̀mí ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ o. Mo gbé mo dáràn ó pagó mọ́ mi létí. Ó dáa o, kò burú o, gbóyún lọ ó gbọ́ wọn padà bọ̀ wá bá mi. Sí ò sí. Ìwọ ọmọbìnrin yìí sọ fẹ́ pọ́mọ ìyá tòun àti ìyàwó rẹ̀ ni. Toro tún fẹ́ tọrọ owó lọ́wọ́ rẹ̀. Ìwọ náà wá aago. Wá aago tó ń pọmọ lọ́mọ. Kí n mo wá ṣe nísìn sí bọ́mọ mi mò ń pè. Èmi ò mọ nǹkan tó burú ń bẹ o. Èyún ni pé lọ́dọ̀ tiẹ̀ o ò ṣe ní tí ọ̀dà ń tọ́ da ló ń ṣeun lójú ara rẹ̀. Dákun ṣé wọ́n fowó ṣépè fún ọ ni? Bó o jí láàárọ̀ ó pọmọ ìfowó, lọ́sàn-án ó pè fowó, alẹ́ tún sí lẹ́bàáyé o tún wá aago tó tún pọmọ lọ́mọ torí owó iná ni. Bẹ́ẹ̀ sì ni torí tiẹ̀ lọ́mọ yóò ṣe wálé mọ́. Kí ló dé ìyá Àbáyọ̀mí? Kí ló dé tó fọmọ ìlọ́rùn lẹ̀ torí Ọlọ́run? sí bọ́mọ mi ni àdéhùn sì ń bẹ láàrin wa. Ńgbà náà wá ń kọ́ ṣé ńgbò tí wájú ọmọ rẹ̀ wọ́n ní ọpá ni àbírú nọ́ńsẹ̀sì játijàti àdéhùn wo ní bẹ láàrin yín tó tiẹ̀ tẹnu mọ́? Kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí gan? Kí ni ń ju ọlọ́wọ́ tó fi jólẹ̀? Kí n tiẹ̀ mọ̀ ń bọ̀ tàkùrọ̀sọ sí? Èmi mo ń fàkókò mi ṣòfò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ yìí. Mo kàn ń tutọ́ dànù lásán ni. Rádaràda ìyá olóore ẹnìkan ò ṣe rí sóore sá aṣoore lóṣòtì. Àwọn tí ó padà gbẹ̀yìn wa àti ìfẹ́ tó ní sí owó lánìjú yìí nọ́ńsẹ̀nsì játijàti. Owó náà ṣàtìmọ̀rọ̀ màámi, ó ní ìdájí máa tẹ́ ìkọ̀rọ̀ wọn serious mọ́. Tí wọ́n bá wá ní ìdówó yẹn urgent nǹkan. Wò ó kí n má tàn ẹ́, màámi ò lè stop. Ojoojúmọ́ náà máa ní ìdí urgent money. Alágrímẹ́ǹtì pẹ̀lú wọn, àdẹ̀ disappoint wọn rí, so fìyẹn lẹ̀. Ayọ̀mí, ó mọ̀ pé mọ́mí ò ní stop láti máa pè. Ohun tí wọ́n bá tó rí nǹkan tó ń fẹ́, mi ò dẹ̀ fẹ́ wàhálà mọ́mí o.
ìfẹ́ relax mọ́mí máa wà ókè tó bá tún pè mí lálẹ́ máa pa fóònù. Wàláì màámi ò lè change. Máa wò ó tiẹ̀ má wọrí mo ti ń lo fóònù pàǹtẹ̀ mi. Kai Rọ́mọkẹ́ wàláì ò serious. Ṣé o rí aláṣepapọ̀ ẹni mo jẹ́ ṣá? O mọ̀ wípé tí ọkọ tó bá ń bá ìyàwó ẹ̀ láṣepọ̀ lóòrèkóòrè àtọ̀ ọkùnrin yẹn ṣó ń gbọ́ mi àtọ̀ ọkùnrin ó máa ń jẹ́ kí obìnrin máa shine tá a máa jẹ́ kí obìnrin yẹn kó máa glow everyday tá a máa dán láwọ̀. Máa wẹ̀ ṣé mi ló fẹ́ lo scope fún? Ó rò pé mi ò mọ scope ẹ̀ àbí? Okay. Ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ ká ṣe ẹyọkan lálẹ́ and I promise you for the next 3 days mi ò ní disturb ẹ mi dẹ̀ ní fọwọ́ kàn ẹ́. Tó bá ṣe anything lálẹ́ ó di after 1 month kó tó ṣe mí. Kí la gbé kílẹ̀ jù odidi oṣù kan lọ́n ó fẹ́ pa mí ni ara máa ti kún oṣù kan pẹ́ o jọ̀ọ́ gbédi wá jàre. Kùtì oníkèrè fẹ́ kọ̀kẹ́rẹ́ Adúnní aláwọ̀ fún báyìí ti pẹ́pẹ́ yẹn ọ gbọ́dọ̀ wí ọ gbọ́dọ̀ rò. Adúnní ló pariwo yẹn. Adúnní.